Yeah, a kú ojúmọ́ gbogbo ẹ̀yin èèyàn wa. A kú àárọ̀ yìí. Ọ̀rọ̀ kan ló ń gbé mi lọ́kàn tó sì jẹ́ nǹkan tó ń pa òróró ọkàn mi nípa àwa ìran Yorùbá pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ lórí ẹ̀rọ ayélujára lásìkò yìí tí àwa náà ń gbọ́ tá a sì láǹfààní àti máa wo ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ńgbà míì tá a bá láǹfààní àti tan fóònù wa. Ẹ dúró, ẹ jọ̀ọ́, kí ló sọ àwa ìran Yorùbá di ẹni tó wà nínú ìgbèkùn náà? Kí ló sọ wá di ẹni tó wà nínú ìgbèkùn? Ṣé ká sọ pé ọgbọ́n àgbọ́njù ló sọ wá di ẹni tó wà nínú ìgbèkùn ni, àbí ká sọ pé àti ẹ̀gbọ́n rárá? Toró ń ya èmi lẹ́nu ni o. Ṣé ká sọ pé àwa sẹ́ńtúrì tá a wà ń ta báyìí tá à ń pera wa ní bàbá, tá à ń sọ pé a ti gbọ́n, a ti mature, a ti wà nípò adult? Ṣé ká sọ wípé bọ́yá torí pé àwa kọ́ ni wọ́n kó lẹ́rú náà, àwọn ìran bàbá ńlá bàbá wa ní àwọn òyìnbó kó lẹ́rú. Àwọn náà sì ni àwọn lárúbáwá fogun ẹ̀sìn jà nígbà yẹn lọ́hùn. Àwọn ni, kò ń ṣe àwa. Kí wá ló dé tó fi jẹ́ wípé àwa tá a sì láyé ńgbà náà lọ́hùn, àwa wá ní ogun ìgbà yẹn ló wá mú jù. Yorùbá sì máa ń pòwe pé ogun ló ń sí nímú, èpè kì í sí níjà. Sọ́ọ̀rọ̀ ló ti fẹ́ dàbí èpè báyìí. Tẹ́nìkan bá wúyẹ́ sọ pé èpè àwọlẹ̀ kan ló ń jà wá. Èpè àwọlẹ̀ kan ò jà wá, àwa là ń fèpè jára wa. Èpè àwọlẹ̀ kan ò jà wá, àwa là ń fèpè jára wa. Mo rántí nǹkan kan tí mo wo fídíò kanjọ́ kan ní orí ẹ̀rọ social media. Àáfà kan ló jáde. Àáfà yẹn ọmọ bíbí ilẹ̀ Tápà ni. Àwọn ọmọ ìran Tápà ni. Mo dẹ̀ kíyèsí tí àáfà yẹn sọ dáadáa nípa àwọn Tápà ńjọ́ yẹn lọ́hùn. Ṣé mọ̀ wípé tá bá wò dáadáa, ẹ̀sìn Islam tí àwa láǹfààní àti jẹ́ alábàápín níbẹ̀, ẹ̀sìn Islam lójú mi èyí tó pọ̀ jù ń bẹ̀, àṣà àwọn ilẹ̀ lárúbáwá ló pọ̀ jù ń bẹ̀. Mo fẹ́ lè pe nǹkan tí àwọn ará Mẹ́kà ń gbà yẹn torí ẹ̀ gbógun tànábì kò kọjá pé tìtorí pé ó ní kán mọ kírun, pé kí kán mọ̀ pé Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ó wà lọ. Ìyókù tó kù nítorí náà bá lọ́dọ̀ àwọn ìran rẹ̀ ló pọ̀ jù nínú tí wọ́n papọ̀ mọ́ Islam tí wíwá fi ń ṣẹ̀sìn Islam lénìí. Ó dàbí ẹni pé àwọn ìran Tápà wọ́n gbọ́n ju àwọn ìran Yorùbá lọ. Torí pé mo kíyèsí nǹkan kan wípé àwa Yorùbá a máa ń sọ pé agbọ́n kódà a máa ń sọ wípé àwa la gbọ́n jù lágbàáyé. Àwa sọ pé Ọlọ́run fún wa ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan, Ọlọ́run dá wa lọ́lá, Ọlọ́run ṣe wá ní ọlọ́gbọ́n, onímọ̀, olóye. A sì máa ń wo àwọn ẹ̀yà wọn tó kù gẹ́gẹ́ bí àwọn tí kò gbọ́n tó wa lọ́pọ̀lọpọ̀ ìgbà. Yorùbá sì ní ẹni tó bá gbọ́n tó sọ pé òun gbọ́n, pé òun gangan ní bàbá òmùgọ̀. Kí làwọn nǹkan tí mo rí? Kò ṣe pé mò ń bú ìran mi tàbí mò ń sọ̀rọ̀ burúkú sí ìran mi. Bí ó ṣe wípé mo rí wípé owó yẹn ti sẹ́mu wa lára tòótọ́, wípé ẹ tó gbọ́n tó sọ pé òun gbọ́n, ọgbọ́n àgbọ́njù ó sì máa ń pọ̀ lọ́gbọ́n la lọ́pọ̀lọpọ̀ ìgbà tó fi dè ní àwọn nǹkan ilé ẹ̀ràn afẹ́ tiwa àdẹ̀ fura. Ẹ wo àwọn, mi ò sún mọ́ àwọn Fúlàní tó nǹkan nínú sẹ̀mí ayé, ṣùgbọ́n a gbọ́ wípé àwọn Fúlàní àwọn náà wá fogun ẹ̀sìn jà àwọn Tápà láti ilẹ̀ pẹ̀pẹ̀. Àwọn Tápà náà kò ń ṣe ẹlẹ́sìn. Mi ò lè sọ bóyá Tápà ló kó gbẹ̀sìn síwájú wa ni o, tí wọ́n wá kó ẹ̀sìn ran àwa náà, tàbí kó jẹ́ pé bóyá àwọn Fúlàní náà, àwọn Kanuri, àwọn Fúlàní ńgbà yẹn pé àwọn ni wọ́n wá padà fi ẹ̀sìn yẹn náà dọ́dọ̀ tiwa náà. Ṣùgbọ́n kó jẹ́ pé bóyá Tápà jẹ́ senior wa nínú ẹ̀sìn Islam, tàbí kó jẹ́ pé bóyá ká sọ pé Tápà ajẹ́ mate nínú ẹ̀sìn Islam, pé àjọ gbà lásìkò kan náà ni. Ẹ wò lẹ́nìí sí ẹ̀sìn yìí afẹ́ tiwọn. Gbogbo ń tó jẹ mọ́ irun kíkí àti àṣà ìwọ̀nba díẹ̀ òun ni àwọn Tápà tẹ́wọ́ gbà lọ́dọ̀ àwọn Fúlàní àti àwọn lárúbáwá tó mẹ́sìn wá fún wọn. Àṣà tí wọ́n dà papọ̀ mẹ́sìn yẹn ni wọ́n sì ń sìn lọ. Lẹ́nìí mo gbọ́ lẹ́nu àáfàá kan tọ́jú ọmọ bíbí Tápà tó sọ wípé
pé ẹni tó ń pè ní imam tàbí èèyàn kéwú ó kéwú dáadáa pé ó ń tàn ó lè gbé ìgúnnu torí pé lọ́dọ̀ tàwọn àwọn ò rí ìgúnnu gẹ́gẹ́ bí ẹ̀sìn, àwọn ò sípò ẹ̀sìn, àwọn rí gẹ́gẹ́ bí nǹkan àṣà táwọn fi máa ń dára àwọn nódùn tẹ́nìkan náà bá ń ṣe ìnáwó. Tí ẹnìkan bá ń ṣe mọ̀lúdì nàbí tàbí ó ń ṣe nǹkankan tó jẹ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ńgbà míì gan, àwọn lè gbé ìgúnnu lọ ká mọ́ láti bá fi ṣayẹyẹ, láti bá fi ṣe àjọyọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan àṣà míì lọ́dọ̀ tiwọn tí àwọn ṣe wọnú ẹ̀sìn tó sì jẹ́ pé lẹ́nìí kò sí nǹkan kan tó di lọ́wọ́ àáfàá lè gbé ìgúnnu. Kí wá ní ìyàtọ̀ láàrin ìgúnnu àti eégún? Kò yé mi. Kí làtọ̀ láàrin ìgúnnu àti eégún? Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí tí wọ́n sì ń ṣe ní àwọn ilẹ̀ Lárúbáwá ńgbà míì gan láyé àtijọ́, ìtàn ló ṣẹ̀ sílẹ̀, ìtàn ló ṣẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí a ṣe gbọ́ ọ̀pọ̀lọpọ̀ tí àwọn èèyàn tán lọ ń ṣe ní Mẹ́kà ńgbà míì, ìtàn ló ṣẹ̀ nǹkan yẹn sílẹ̀. Ìtàn ni wọ́n parun, wọ́n kàn tún gbìyànjú àti modernize ẹ̀ láti bá ìgbà mu. Gbogbo àwọn nǹkan yìí kí á ló dé tí àwọn ẹ̀yà Yorùbá tí àwa kàn fẹ́ máa pàtọ́dọ̀ tiwa run. Ṣé nítorí pé a ti gbé kalẹ̀ bí ẹ̀sìn láti fi jẹ́ competition pẹ̀lú ẹ̀sìn Islam àtẹ̀sìn Christian láti rò pé a gbọ́dọ̀ pàtọ́dọ̀ tiwa run ká gbé ti àwọn èèyàn lárugẹ ni? Kí ló dé tí ò fi rọrùn àlọ́rùn láti pa papọ̀ mọ́? Nígbà kan bẹ́ẹ̀ àwọn bàbá wa à ń bú wọn, à ń sọ̀rọ̀ burúkú sí wọn pé ìgbàgbọ́ ni àmọ́sòrò, ìgbàgbọ́ ni àmọ́sòrò, ọjọ́ mùsùlùmí ó tún dáwó tí àwọn èèyàn fẹ́ fi sọdún eégún, à ń bú wọn. Àsáwọn bàbá yẹn ń gbà náà àsọmọ tí wọ́n ṣe, àsọ nílà ka ìyàsórí wọn pé àsọmọ tí wọ́n ṣe, àti wọ́n rí ọjọ́ iwájú òní lẹ́ni tó ní ọlọ́mú adẹ́mú yẹ gbé sìn báyìí. Àwa yìí náà ni mùsùlùmí, àwa yìí náà ni Christian, àwa yìí náà ni à ń pè àwọn kan ní oníṣẹ̀ṣe tátún dà wọ́n pè ní ẹlẹ́bọ ńgbà míì tó sì jẹ́ pé kò síbi tí ò ti ṣẹbọ. Tọ́ba ẹnìkan lónìí inú ọmọ ìyá kan náà láìsí Lárúbáwá, láìsí àwọn Júù, láìsí àwọn ará Rome, tọ́ba ẹnìkan lónìí nínú tó jẹ́ ọmọ ìyá kan náà tẹ́nìkan bá ṣèṣì ṣe Kírísítẹ́nì, tẹ́nìkan bá ṣèṣì ṣe ìṣẹ̀ṣe tó nípò lòun fẹ́ ṣe, àmọ́ ronú yẹn àkọ́ná àmọ́ ronú ṣẹ̀ṣẹ̀ bí olórun. Àwa Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí náà ní bára wa sí dáadáa o. Tọ́dọ̀ bá dọ̀rọ̀ pé oníṣọ́ọ̀ṣì àwọn òyìnbó lámọ̀ pè lọ́mọ ìyá wa o. Àwọn òyìnbó tá a sì ń wí àwọn òṣèré ayé ẹ̀sìn mọ̀, iṣẹ́ tí wọ́n gbájúmọ́. Bọ̀ kí ni problem wa náà, kí ni ìṣòro wa náà ayé tá a wà yìí gan báyìí kò yé mi. Ọba fẹ́ jẹ, ó jẹ pẹ̀lú ṣẹ̀ṣe, ọba kú, asíndànà Islam. Tó bá wá pọ́sibù pọ̀ ọba mi fẹ́ jẹ ní ìsìn ẹ̀dùn oníbò náà sì jẹ náà. Ṣé nígbà tó bá tásìkò tó bá fẹ́ jẹ, tó bá ní ìdílé báyìí ní kọ́ mú oyè wá o. Ìyẹn nílùú Ìjẹ̀bú Òde ni mo ń sọ yìí o. Náà wá sọ pé Kùránì mú ẹnìkan nínú Islam, Báíbù mẹ́nìkan nínú ẹ̀sìn Kírísítẹ́nì. Bákan náà á tún àmọ̀ sọ yìí pé Ifá tún mẹ́nìkan o nínú oníṣẹ̀ṣe nígbà wá dìjà bí lámọ̀jà. Tábà wá jà tán ìjọba àwọn kan àdọ́gbọ́n kó sí abẹ́ àwọn kínní àmọ́ lágbára ìjọba kò dẹ̀ sí. Nítorí òye tí òye wa ni wípé àwọn kan ò ní wà níjọba láyé kí wọ́n ṣe nǹkan kan tó tako ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta láyé, because oníkàlùkù wa a fi ń ṣe business ni, ní tó yẹ wa ni àjọ fi ṣe business ni. Òyìnbó tó mẹ́sìn wa papọ̀ mọ́làjú fún wa ṣùgbọ́n náà wá ṣe business ni, ṣé òye òye yín ni? ń tẹ́ ká yára wa ń brain bí àwọn tápà, ká yára wa lọ́pọlọ, yára wa lọ́pọlọ aṣáàlè kankan mọ́ ní tí ò nídìí. Wẹ́rẹ́ ìran Yorùbá sì ń di ẹni àná, a sì ń parun lọ. Gbogbo àwọn tó dáwọ́ lérò àwọn nǹkan yìí lágbàáyé wọ́n dìde, wọ́n padà jókòó títí láéláé ni. Mo wo fídíò kan wọ́n sọ wípé Áfíríkà ló tòṣì jù ní àgbáyé. Nígbà tí wọ́n wá fẹ́ mú Áfíríkà tó tòṣì jù, wọ́n sọ wípé Nàìjíríà ni ló ti lọ́pọ̀ sí jù. Wọ́n tún wá ní pé níbo lọ́pọ̀ sí jù, pé ìran Yorùbá lọ́pọ̀ sí jù. Kí ló dẹ̀ fà? Ó ní wípé tíwa jọ wá lójú nǹkan oníkan la máa múra sí kankan. Kí ló nira ń bẹ̀? Kí ló nira ń bẹ̀? O lè practice Islam kò sì mọ́ fi àṣà àti ẹ̀sìn tiẹ̀ náà, àṣà àti ìṣẹ̀ṣe kó mọ́ fi lẹ̀. Ṣé bọ́ọ̀rì èèyàn ló ní bẹ́ẹ̀ fẹ́bi tí wọ́n ti ń bẹ́rí èèyàn àti wípé gan tá ń sọ yìí pé wọ́n bẹ́rí èèyàn gan. Lájọ́ tèmi náà ti dáyé gan lẹ́yìn inú fíìmù mi ò tí ì rí bí ẹ ti fẹ̀yàn ẹnìkan bọ òrìṣà kan rí, èmi ò tí ì rí. Mo sì jẹ́ nìyẹn, mi ò tí ì rí.
tá bá sì sọ pé bóyá indirect or kíní kan náà fi ń ṣe ẹ̀yin lẹ́mọ̀ ṣùgbọ́n tí gbogbo ẹ lọ kí ni torí kò yé mi àwọn àmì ìgbà mi ẹ gbọ́ ọ̀rọ̀ mi àrírí sọ̀rọ̀ ẹ ti fìdí ẹ̀ múlẹ̀ ẹ dẹ̀ hàt lé lórí. àwọn lẹ́gbọ̀n aṣòfin Ògùn state kí ni ẹ̀rí tí ọba Adétọ̀nà àbí kí lórúkọ bàbá tó kù yìí kí ni ẹ̀rí tí wọ́n fún yín nílé ìgbìmọ̀ aṣòfin tó fìdí múlẹ̀ yìí pé tòótọ́ òní tí wọ́n gbèsè nínú ìṣẹ̀ṣe kò dáa tó fi sọ pé bóyá ẹrù fi ń bà wọ́n nígbà tí wọ́n ń dogbó lọ. sọ́fà àwọn ni ó kéèyàn jẹ ní àbọ̀ fún wọn lórí ẹnì kankan fi mu omi torí kò yé mi ó yẹ kẹ́ bí wọ́n lè rìn náà kó tó di pé ẹlú bọ̀ torí òṣèlú olóṣèlú tó tako àwọn ọba láyé ni kò yé mi ńlá ọ̀dọ́ tí náà ti wá kó sí ní ìsìn báyìí táwọn rí pọ̀ mọ́ra wọn tí àmọ́ ń tọ́kàn lọ́rọ̀ wa báyìí tabasi nìkan wò dáadáa gbogbo wa àjọ ń bára wa lábẹ́nú o èmi ni mo pera mi mùsùlùmí ní ìsinyìí o mo máa ń babaláwo tí mò ń lọ ń bá ṣe o tó jẹ́ àwọn tèmi tí mo nígbàgbọ́ nínú wọn gan àwọn àáfàá lọ o nígbà mo nípa ọ̀pọ̀lọpọ̀ àáfàá gan náà tó pè láàfáà ọkàn dọ́gbọ́n fẹ́ fi ṣe fọ́wọ́ náà yẹn ni yes kí wàá ní tọ́ba aláàfáà tó bá dájú tàbí wòlíì tó bá dájú let me tell you yọmọ yìí pé kò sí nǹkan kan nínú gbogbo àwọn nǹkan tá à ń ṣe wọ̀nyí tá à ń takora wa ó dára ẹ lójú ni ló fà torí nǹkan kan tó kójọ tó pé àáfàá ni ẹ kò sí bí ò ṣe ní sí nǹkan lẹ bàbá rẹ ń bẹ bí ò ṣe gbogbo èyí ó ṣàṣìdí èdè bàbá rẹ wà ń bẹ náà nítorí tájẹ tá a mú ló fi wá nítorí wa tó báyìí ẹ dákun ẹ jọ̀ọ́ kò yé mi sí mo ṣe jí láàárọ̀ ọ̀rọ̀ yẹn kàn ń rú mi lọ́kàn ni kò yé mi sí ilẹ̀ Yorùbá ń rẹ̀yìn ẹ jẹ́ kan yà wá ń brain ń tá a bá dẹ̀ ṣe táwọn sẹ́ńtúrì tí wọ́n bá o ní ó sọ bí táwọn náà máa mórí lé o àìrí bẹ́ẹ̀ ọ̀dà tèmi lèmi sọ o.